وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكرى وإنا له لحافظون اللهم اختار لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضاه وإذا رديت حتى كانت ملء ما في علمك وزنته وأددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإفز إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. kò tún nídìí wípé à ń tún fọn rere àwọn ááyà wọ̀nyí. àbẹ́ni kò tún ní ìdí ká tó máa fa rere àwọn àyà wọ̀nyí ará ilé ni wọ́n lọ́dọ̀ wa. a ti gbọ́ wàhálà ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà. ọlọ́run sì ṣe àwa jàmá ọlọ́run sì ṣe àwa jàmá ní ẹni tó ṣe wípé
agbọ́bàwí agbọ́bàwí kùránì ní ń sọ̀rọ̀ Kùránì ń sọ̀rọ̀ à ń sì ń gbọ́ a sì gbọ́ àdẹ́tí àdẹ̀tí nítọ́lọ́run ní a ṣe náà nù lọ́rọ̀ ní a sì náà nù ẹgbọ́ ẹgbọ́ ẹ̀dẹ́tí ẹ̀dẹ̀tí a sì ti tẹ̀lé a sì tẹ̀lé ọlọ́run mọ́sà kára àlùbáríkà fún ọlọ́run mi. kára àbáríkà wa ìrìn díẹ̀ lọ́jà jẹ́ ní àná ní àná mo bẹ̀rẹ̀ sí tú àyà kan àmọ́ ń tú jálẹ̀ ọbẹ̀ sí tú àyà náà fún àwọn ọmọ tó jálẹ̀ àyà náà lágbé látòní. Insha Allah. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا apé ìwọ onígbàgbọ́ òdodo àpèyí lápapọ̀ gbogbo ẹ̀jẹ̀ nígbàgbọ́ pẹ̀lú àwọn ọlọ́run لا تبطلوا صدقاتكم بالمن والأذى ẹ má ṣe ná dúkìá yín ẹ má ṣe ná dúkìá yín nínà kún orí mi nínú kárí ni dẹ́bi ìrèkúbà jẹ́ àbí èyí tó ṣe pé ẹ̀nà tí ó ṣe pé ìpalára lẹ́ẹ̀tò fi bá kó bẹ́lòmíì àbíjẹ́ ẹgbẹ́ ìtẹ́ẹ̀nà tẹ́tù fi ṣe ṣùgbọ́n bẹ́lòmíì ẹ má nàbọ̀ náà yá ṣéǹbi báyìí ni àwọn ó sì dojú ti lágbájá ń bẹ̀ ń sì dojú ti lágbájá ń bẹ̀ ṣe bó lóun lówó ni bọ́lọ̀ lówó ni wọ́n sì fi hàn pé ẹni ó lówó jù lọ ó ṣe ó yẹ pé kọ́bọ̀ lówó tiẹ̀ nínú náírà tó sì mọ̀ wípé òun tọ̀hún kì í ṣe pó lágbára kankan tírí rẹ̀ náà fi wá wú tí ó fi wá lọ kó sí gbèsè lọ́wọ́ àkójú gbèsè jẹ́ ìyọ̀gbọ́dọ̀ wá ká mi mọ́lé pẹ̀lú mi mọ́lé lọ́wọ́ àti bàlá sí ọlọ́run ní ẹ má nẹrú owó لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر كالذي ينفق ماله رئاء الناس ìnáwó owó bẹ́ẹ̀ ìnáwó owó bẹ́ẹ̀ ń tọ́ka sí wípé òun tọ̀hún ń fi ń ṣe kárí ni ọ̀tọ̀ wípé mo ní iná ìwọ̀n ná owó náà nínú àpà wala yuminu billahi ẹni tí ń náwó yìí kí kúkú ṣe pọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́dẹ́bẹ̀ wal yawmil akhir bẹ́ẹ̀ sì ni ọkàn rí ò balẹ̀ wípé ìjọ gbèǹde àlìkìyàmà ìjọ pàmùrẹ́gẹ́dẹ́ kankan ń bẹ mo ti ní iná famathaluhu kamathali safwanin alayhi turab فأصابه وابل فتركه صلدا àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí òkè kan àpáta kan
alayhi turab yẹ̀pẹ̀ ní ń bẹ lórí rẹ̀ yẹ̀pẹ̀ tí wọ́n ń bẹ lórí rẹ̀ yìí fa asabahu wabilun fatarakahu salda. Ọlọ́run wá mú òjò ńlá ó rọ̀ wá òjò ńlá wá rọ̀ lórí yẹ̀pẹ̀ tó wà lórí àpáta yìí fatarakahu salda fatarakahu salda. òjò tó rọ̀ yìí ó gbọ́n gbogbo yẹ̀pẹ̀ ń lọ ó wá fi òkè yí kalẹ̀ ní pọnrangandan kò sí nǹkan kan lórí ẹ̀ mọ́. la yaqdiruna ala shay'in mimma kasabu la yaqdiruna ala shay'in mimma kasabu. Gbogbo àgbọ́kànlé rẹ̀ gbogbo làlàkókò kẹ̀kẹ́ rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé òun rí oko ó já sófo kò sí àǹfààní kankan tó lè rí ńbẹ̀. ṣé èèyàn gbin nǹkan sórí òkúta kó wá hù ẹyẹ ni ó fi jẹ. والله لا يهدي القوم الكافرين والله لا يهدي القوم الكافرين. dájúdájú ọlọ́run ọba mi ọlọ́run ọba rẹ kò ní fọ̀nà màwọn gèfèrí. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله rí àwọn tí wọ́n ń ná dúkìá wọn ọrẹ wọn sí ojú ọ̀nà ti Ọlọ́run ní ìná wípé à ń wá ìyọ́nú Ọlọ́run là ń fi ń ṣe. وتثبيتا من أنفسهم wọ́n sì fi ọkàn tọkàntọkàn ni wọ́n fi ń ṣe. كمثل جنة بربوة àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí ọgbà àdẹ̀rà kan èyí tó ṣe wípé òjò ńlá rọ̀ sí أصابها وابل òjò ńlá tó sì rọ̀ sí yìí fàátì ukulaha ضعفين فآتت أكلها ضعفين فآتت أكلها ضعفين. bí òjò bá rọ̀ sí orí ilẹ̀ tó sì so èso tí èso náà pọ̀ bó bá ṣe pé àpò mẹ́fà ní máa rí níbi tó gbin oko yìí sí ó wá lọ lápò méjìlá ń bẹ̀ ṣe rí pé ó ti dì lọ́pọ̀ méjì nù. فإن لم يصبها وابل فطل فإن لم يصبها وابل فطل. kódà bójú ò bá tiẹ̀ wá rọ̀ sí èrí tí ń sẹ̀ sínú oko òun ó tó
والله بما تعملون بصير والله بما تعملون بصير. dájúdájú ọlọ́run ọba ó mọ̀ ó sì rí ń tẹ́yìn òrí. Ògbó ń tẹ́sẹ̀ pátápátá lọ́lọ́run mọ̀ ó sì rí ń tẹ́ yí. In tí àyà yìí ń sọ fún wa. Táyà yìí ń fún wa ní pé ọlọ́run kìí ṣe ọba àbòsí. Ìjọba alábòsí. Oko rẹ̀ tó dá. Ó wá rí àǹfààní nínú oko yìí. Ìwọ kọ́ ló ṣe, Ọlọ́run ló ṣe. Kí ló jó rí bẹ́ẹ̀ fún ọ? Kí ni tó sì tọ́ kó o ṣe? Àṣé ọpẹ́ ó ṣe pàtàkì lọ́dọ̀ Ọlọ́run. Ayawaddu ahadukum an takuna lahu jannatun. Ayawaddu ahadukum an takuna lahu jannatun min nakhilin wa a'nab tajri min tahtiha al-anhar lahu fiha min كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. أيود أحدكم أن تكون له جنة من نخيل وعناب. Ó ṣeéṣe fún yín kí ẹnìkan nínú yín kó ní ọgbà igi ọ̀pẹ làbídùn tó pọ̀. Wa anabil àti èso nẹ́bì tajiri mintati al-anharu tí odò ń sì ń sàn lábẹ́ oko rẹ̀ yìí. Lahu fiha min kulli samaratin gbogbo oríṣiríṣi èso níbẹ̀ nínú ọgbà yìí. Wa asabahu kibaru ogbó sì ti sọ̀kalẹ̀ sóńtọ̀ ńlá. Ẹni náà ti dàgbà dáadáa. Wọ́n làwọn èsì agbóhàn lè ṣe nǹkan kan lóko fa aṣọ àbàwù ìṣọ́rọ̀ ń fi ìnà atẹ́gùn. La'allakum tatafakkaruna kẹ́ẹ̀fì lè máa bóòrí àwa ọlọ́run ọba bó ti ṣe tó lórí yín. Níbí yìí tẹ́ ẹ bá wo àyà àtàkọ́kọ́ àtẹlẹ́ yìí nǹkan kan náà ní ń tọ́ka sí. Má lérò wípé mímọ̀ ṣe rẹ ló jẹ́ kókò ló dà, kìí ṣe yìí. Àwa ọlọ́run ọba àwa láṣèdèrà àwọn fún ọ bá a sì ti ṣe fún ọ yìí bó bá wù wá kò sí ní tá a lè ṣe. Ọlọ́run o àbíọ́ dákun má dá àlámọ̀rí ọ̀rọ̀ wa yìí. Yá ayyuhallazina amanu. Yá ayyuhallazina amanu أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم
بآخذيه إلا أن تغمضوا فيه الله أكبر واعلموا أن الله غني حميد. ọlọ́run ní yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ gbè mí ọlọ́run ọba gbọ́ anfiqu min tayyibati ma kasabtum ẹ ná nínú ìdẹ̀rẹ̀ èmi ìkẹ́ mi tí mo ṣe fún yín wa mimman akhrajna ومما أخرجنا لكم من الأرض. Ntí ẹ mú jáde láti ara alẹ̀. Ẹ náà fún wa. Mo fẹ́ kẹ́ ẹ ro ọ̀rọ̀ yìí wo àwa tí a jẹ́ àgbẹ̀ láàrin ara wa. Ọ̀rọ̀ tiwa leléyìí. Nígbà tó gbin oko tọ́lọ́hun sì ní kókó rí ó jáde èyí tó fi dúpẹ́ fọ́lọ́hun ìtọ́kàn rẹ̀ ń rò ní pé yé ọlọ́run owó dé ìtọ́ tó rí lóko rẹ̀ ń mọ̀ wípé sàárà wọ̀ sàárà tó sì wọ̀ ó tún ní bí sàárà ti ṣe wọ̀ àyà òun náà là ń ké yìí tá a bá débẹ̀ ẹ gbọ́ bó ti ṣe rí. ولا تيمموا الخبيث منه ولا تيمموا الخبيث منه. Nígbà tó wá tó kó gbogbo èrè oko rẹ̀ jọ àwọn kan wá ń bẹ tó ṣe pé wọn ò dáa ìwọ gan-an fúnra rẹ̀ o mọ̀ pé kò dáa àwọn ohun ló wá ṣàjọ tó ló fẹ́ fi ṣe sàárà ẹ̀gbọ́n tọ́lọ́hun wí ń pẹ̀. ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه. tí wọ́n bá fún wọ gan-an náà ní àwọn nǹkan tí orí pé ò dá yìí gan-an ó pòṣe ò ní mọ yìí ẹ̀ pé adúrú nítorí nínú oko rẹ̀ ó wá fún mi ní iṣu tí ò dáa àgbàdo tí kán ti wọ̀ àgbàdo tó ju àbí gbogbo nǹkan ọ̀gbìnlẹ̀ èyí tí ò dáa náà ló wá lóhun fi ń ṣe sàárà ó ṣe sàárà o. واعلموا أن الله غني حميد واعلموا أن الله غني حميد. واعلموا أن الله غني عزيز hamidun lọ́mọ̀ yìí pé ọlọ́run ọba dájúdájú ọlọ́run ọba ganiyun ọba tó rọrọ̀ ní hamidun òun lọ́pẹ́ tọ́ sí. الشيطان يعدكم الفقر الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله
عليم. èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ yàídù kò lè fàkírà ń fẹ́ kẹ́ ya fákírù olùsì kẹ́ aláìní wáyà àmúrùkún bílí fa àṣà ń wá ń pa yín láṣẹ ń tọ́ yín sọ́nà wípé kẹ́ ẹ máa ṣe iṣẹ́ ẹbú والله يعدكم مغفرة منه وفضلا. ọlọ́run ọba yín sì ń wá àforíjì fún yín àti ọlá. والله واسع عليم. dájúdájú والله واسع عليم. dájúdájú ọlọ́run ọba tó gẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ ni ọba tó fẹ́ àlímù olùmọ̀sí ni ọlọ́run. láàrin yìí mo fẹ́ kí a gbọ́ àgbọ́yé rẹ̀. tí wọ́n bá ní èṣù ó ń tì wá lọ bí òṣì, gbogbo ẹni tí ń ta púùlù, gbogbo ẹni tí ń ta púùlù tẹ́tẹ́ kò yé ni pé òṣì ló ń fọwọ́ ara òun fà wọ́n. iṣẹ́ ṣẹ̀ìtánì sí ni èyí jẹ èyí ò jẹ wọ́n sì máa mú èyí tó bá tiẹ̀ ní lọ́ọ̀kì nù wọ́n dẹ́ sí wọn dẹ́ sí gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni ó jẹ bí ò bá jẹ lọ́sẹ̀ yìí tó bá ẹnu ògbà tí ó ta tẹ́tẹ́ òun tán iná ni yóò dùn mọ́ nígbà tí ó bá fi tó bí 20 ìṣẹ́jú èyí tí ó wá sí tọ́sẹ̀ rí sísẹ̀mù báyìí ni mo miss sísẹ̀mù báyìí ló gbélé yìí wá ìmọ̀ kí ni tí wọ́n fi ń táhùn báwo lẹ ti ń pè é tí wọ́n máa ń kọ àwọn tíìmù sínú rẹ̀ wọn kékeré kan Chelsea Arsenal kékeré kan. والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم والله واسع عليم. ṣèitánù ti jọba lé lórí ọkàn rẹ̀ ò ní lọ bí wípé n tóun ń ṣe yìí òun fọwọ́ ara òun fagbó òun sẹ́yìn ẹ wo òpònú èèyàn tí wọ́n ń sọ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ àsísẹ̀mù yìí kíní yìí ló gbé ló wá kíní sísẹ̀mù kan ló gbé léyìí wá fọ́múlà ó ṣeun pé fọ́múlà yìí èyí tó gbé wá òun ní nígbàtí Arsenal pàdé Aston Villa kíní kan wá ṣe náà ni ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ó ń fìyà jẹrẹ ṣẹ̀tánì ń jọba lórí rẹ̀ يؤتي الحكمة من يشاء الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا
والله واسع عليم. ọlọ́run ọba yín ọlọ́run ọba yín ń wá àforíjì fún yín àforíjì ń sì ń wá ọlá fún yín ọlábẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ń wà fún yín. ẹ wá ro eléyìí hùn ẹ̀yin ọ̀rọ̀ yìí ẹ gbàgbé pé wallahu wasi'un alim ọlọ́run ọba tó fẹ̀ ní ọba tó gbáàyè ọba ní tó báyẹ̀ lọ́lá níbi tó ń wà alimun onímímọ̀ sí onímọ̀ ní tó ti dáná kọ́ níbẹ̀ ń. yu'til hikmata يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. ọlọ́run ọba tó fún ọ láàrẹ ọba tó ju gbogbo ọba lọ ọba àjọpẹ̀rẹ̀ lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́. yu'til hikmata ẹni tí ó bá wu ọlọ́run òun ní máa fún ní hikima àwọn scientific knowledge wípé tá a bá mú kinní kan positive tá a bá pàápọ̀ mọ́ negative ó ní tí ó bí ìjìnlẹ̀ ìmọ̀ òun ni hikima ẹni ọlọ́run bá fẹ́ òun ní yọ̀dá rẹ̀ fún mo ṣe rántí ńgbà tá a wà ń kéékèèké kò tí ì sí iná púpọ̀ káàkiri a máa ṣe kinní kan á kan pákó a wá kó àwọn bátìrì a kó sínú pákó positive and negative wáyà a fi sí yóò supply iná wáyà òun náà láwàá ta sínú ilé àwọn gílóòbù tọ́ọ̀sì kéékèèké òun iná láàfi sí يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما يذكر إلا أولو الألباب. gbogbo eléyìí ta ní í ṣe ta ló mú mẹ́ntálítì yẹn wá fún wa orí ìdáhùn wá ọlọ́run mọ́tò bí n ti ń ṣiṣẹ́ báwo ni wọ́n ti ṣe tò ẹ́ńjìnì mọ́ra wọn àwọn wáyà iná tí ń bẹ lára rẹ̀ tó ṣe pé kọ́kọ́rọ́ náà ló fi sí i yóò ṣe yún yóò sì dán lóhùn yóò sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó mọ bébí máa ń pa mọ́tò oúnjẹ rẹ̀ tí ó jẹ wọ́n ṣe á ti ṣe mọ̀ wípé petrol ló nídìí wà máa yàtọ̀ kárò. wà máa yàtọ̀ illa ulul albab wà máa yàtọ̀ illa ulul albab. àwọn tá a fún ní tírà àwọn ulul albab àwọn ni wọ́n mọ rírì kìíní yìí. bẹ́ẹ̀ni àwọn wọ́n bẹ̀rẹ̀ rí wọ́n bẹ̀rẹ̀. èrí tí yín náà pé àìgbádùn ní ń dààmú. bẹ́ẹ̀ni ẹni bí pàtàkì yóò rí jìnlẹ̀. a máa dúpẹ́ ayé yí padà. ayé yí padà. ní sàmánì tá a wà yìí. ní sàmánì tá a wà yìí. òun kálukú ní ń dọ́gbọ́n. kálukú dọ́gbọ́n ti tó yàtọ̀ wá ti yọ. a dúpẹ́ fọ́lọ́hun.
àánú ọlọ́run ó máa bá wa ibi tá a bá dé yìí ẹ̀já dúró mẹ́ lóògùn ọlọ́run lọ́la a máa bá lọ. ẹ dákun jàmá ìsọ yóò bá lọrin mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé ẹni tí ò wá ẹ sọ fún apọ̀ lónìí dáadáa wàláhì apọ̀ àmọ́ ẹ dákun lọ́la ẹ jẹ́ ká jù báyìí lọ ń túmọ̀ sí wípé àti ìpọ̀ tó ẹni tí ẹ ṣòun ẹ dákun àdúrà láṣẹ lọ́la àwẹ̀ di 10 èyí wọn ò ní sọ pé àní ṣe tàfsírì o a ṣe tàfsírì ráńpẹ́ tàbá wá ṣe yíhun tán a sọ̀kalẹ̀ síbi àdúrà kọ́lọ́hún ọba kó mọ́ ṣàdúró tì wá àgbà ìdára àkọ́kọ́ nínú ìdá mẹ́ta tí wọ́n mọ̀ àkọ́kọ́ Rámádánì Allahu akbar. Suratul Kawthar àwọn bàbá ẹjẹ́ àpapọ̀ sí pẹ̀lú bismillah bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar sàárà àtàwọn bàbá ti dé bí 2,000 naira lọ́dọọdún àmì àṣẹṣẹ́ nù ọ̀rọ̀ méjì nù bàbá wa débísí àwọn náà ti múra